àwa ò fẹ́ gbọ́ pé ẹ fagilé ìyanṣẹ́lódì o, asuu ló sọ bẹ́ẹ̀. àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn olùkọ́ káàkiri ilé ẹ̀kọ́ gíga fásitì lórílẹ̀‐èdè yìí ló ti ní kò sí nǹkan tó jọ fífagilé ìyanṣẹ́lódì ọlọ́sẹ̀ méjì tí àwọn ti pinnu rẹ̀ báyìí o, tí yóò sì bẹ̀rẹ̀ ní ọjọ́ 13 oṣù kẹwàá ọdún yìí. ìkéde ìyanṣẹ́lódì ọlọ́sẹ̀ méjì ọ̀hún ni wọ́n ti fi ṣèkìlọ̀ fún ìjọba àpapọ̀ láti tètè wá nǹkan ṣe sí àdéhùn wọn àwọn méjèèjì. ààrẹ ẹgbẹ́ asuu Chris Pinnowa ló ti sọ lọ́jọ́ Monday níbi ìpàdé kan tí wọ́n ṣe ní ọgbà iléèwé Niger Delta University nípínlẹ̀ Bayelsa pé ìpinnu ẹgbẹ́ náà lórí ìyanṣẹ́lódì kò tí ì yí padà àyàfi tí ìjọba bá ti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. ó sọ síwájú pé àwọn ti kéde ìyanṣẹ́lódì o, kò sì sí pípadà sẹ́yìn mọ́. ó ní ìjọba kò tí ì mú àdéhùn wọn ṣẹ láti ọdún 2009. ó ní ó ti wá tó gẹ́ báyìí, àwọn ti ṣetán láti tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà pẹ̀lú ìjọba àpapọ̀.